bàjẹ́ bá de ni àjẹ́ ni ó tu àáfàá ni ó pa àwọn àjẹ́ pé ẹni tẹ́ ẹ dè yìí ti sáwá di mí o ẹ túlẹ̀ bẹ́ni tó wá ń di ọ̀rọ̀ ẹ̀ bá sọ pé òun ò ní gbọ́ ọ̀pọ̀ ló ti sáré káàkiri tó já sí pé gbogbo ohun tí ń ṣe kòrónà àbáyọ ẹni tó wá ń di ọ̀rọ̀ ẹ̀ ló sọ fún pé òun ò ní túlẹ̀ àwa láwa sọ fún pé bó ṣe náà ní túlẹ̀ òun ìwọ láàmúdè padà láàfi dípò ibi ló ti lógo tí wọn ò ní jẹ́ kó rógo lò ibi ni wọ́n ti rí pọ́mọ tá à ń wòye ọmọ ológo ni o ṣùgbọ́n kò rógo rẹ̀ lò kí ló fà á gbogbo táwa ní àwa fi ń dára wa láàmú ni kí ló dé tó pé kó o porúkọ tí gìrì ń jẹ́ fún kí gìrì ó sì júlẹ̀ lẹ́ẹ̀kan náà. ẹ̀yin ò pe orúkọ gìrì bẹ́ẹ̀ sì wáyé. olóòtú ẹja ṣe láṣẹwé lébà wọn ọmọ ẹ̀gbá tí ò bá lóògùn ẹ̀gbọ́ kò gbá lára rẹ̀ ni. ẹ̀gbá tí ò bá lóògùn kò gbá lára rẹ̀. kò tí ì gbá lára rẹ̀. ẹ̀gbá tó bá ń gbá lára rẹ̀ yóò lóògùn. wọ́n ń pe kinní kan ní ṣẹ̀tíyù òun ni fá kùránì jẹ́ kó yé wa. ṣẹ̀tíù nínú kùránì. ó ní fá. ó náà ń pè ní fá. ẹ̀yin tèmi nílé lóko lérí ìkànnì Abbey Olóòtú ni mo gbé wá fún yín o ẹ jọ̀ọ́ ẹ mọ bá wa wo ìkànnì Abbey Olóòtú ẹ mọ bá wa subscribe síbẹ̀ fídíò rẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ wò torí kò sí àsàdànù ńbẹ̀ ẹ máa rẹ́ kọ̀ọ̀kan ńbẹ̀ ẹ máa rí ìkan mú bẹ̀ kò sí ẹni tí Abbey Olóòtú bá gbé wá tó interview wàláhì Elédùmarè ń gbọ́ ẹ rí ẹ kọ̀ọ̀kan lára wọn ẹ tó wá jẹ àǹfààní lára wọn Abbey Olóòtú wàláhì nínú gbogbo TV ó yàtọ̀ so àwọn tó bá ti wá ń gbé wá fún yín tẹ́ bá ti fẹ́ send owó sí wọn tẹ́ fẹ́ sanwó fún wọn ẹ jẹ́ kí Abbey Olóòtú kó máa mọ̀ tó ti yín ẹ̀ ní lùgbàdì ayé o àmọ́ aráyé ò ní fẹ́ gbá fún yín ló jẹ́ o ẹ̀ sì ní kú sọ́wọ́ ayé ẹ subscribe kẹ́ ẹ wò kẹ́ ẹ dẹ̀ like kẹ́ ẹ comment ẹ ṣé o. Kó mọ́ parun òye àṣà wa ni. kó mọ́ parun òye àṣà wa ni. àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó mọ́ parun. àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó mọ́ parun. àṣà wa kò ní bàjẹ́ o àṣà wa kò ní bàjẹ́ o Abbey Olóòtú ló ní ìṣẹ̀ṣe wa kò ní bàjẹ́ o ìṣẹ̀ṣe wa o kò ní bàjẹ́ o Abbey Olóòtú ọmọ ogun tẹ lúdó ọmọ ogun tẹ ìlúdó mo rí ibà lọ́dọ̀ bàbá ẹ̀yìn ńlẹ́ ọ máa kò ráyè mi ọmọ ogun tẹ lúdó. mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi orúkọ tèmi ni Abbey Olóòtú èmi lọ́mọ àkọ̀ráyè ọmọ ogun tẹ̀dúdú ọmọ bó ní bọ́ tún ṣe màá bọ́ tún ṣe ọmọ bó ní bọ́ bàjẹ́ màá bọ́ bàjẹ́ èmi lọ́mọ arẹ́rìn pàdé ìjà lọ́nà máa pin lójú ogun bí ogun ni mo ṣe wá níran bàbá tó bí mi lọ́mọ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ o ìlú Àṣẹwélé ni mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí ibẹ̀ ni mo ti ṣe alábàápàdé bàbá tẹ̀ ń wò níwájú mi yìí Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bàbá ẹ dákun ẹ bá ń gbóhùn sókè díẹ̀ nítorí máìkì wa ẹ dákun. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bàbá ẹ dákun kí ló kọ yín. Tọ́ adúpẹ́ fún Ọlọ́run mo kí gbogbo etí tí ń gbọ́ mi aburú ayé ò ní ṣe wá ọ̀fà ayé ò ní bà wá. Orúkọ tèmi ni Alfa Abdulrahman Aríkéúṣọlá Ọlọ́run yá gbà mí ọmọ wọn nílùú Ẹ̀gbá orúkọ tèmi nìyẹn ní kúkúrú. Ẹ̀jọ̀ bàbá ó tó di pé máa béèrè àwọn ìbéèrè tèmi ẹni pé ọmọ wọn nílùú Ẹ̀gbá. Bẹ́ẹ̀ ni. Sọmọ Ẹ̀gbá ni. Ọmọ Ẹ̀gbá ni mí tọkàn ti gbogbo ara. Bàbá yẹn kan ń ṣàǹfààní lè parọ́ fún yín ẹ lóògùn. Ọlọ́run ló lóògùn. Ọlọ́run ló ní gbogbo nǹkan. Bàbá. Torí pé nínú ilé tí wọ́n ti bí mi lọ́mọ inú ilé náà ni ilé àáfàá ni wá nínú ilé wa ṣùgbọ́n gbogbo ọmọ Yorùbá pátá tó bá sọ pé òun láàfáà òun já àfáà àbó òun ní nǹkan kan tí ò báyìí ti fi tinú ilé rẹ̀ kún kò tí ní nǹkan kan. Ọmọ Ẹ̀gbá ni mí. Bàbá
nínú ilé tiwa ni wọ́n ń pè nínú ilé ọlọ́run ìyá gbà mí tí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n fún mi ń jẹ́ Alhaji Marufudeen ọlọ́run ìyá gbà mí tó jẹ́ ṣífù ìmáàmù gbogbo ìlú Owódé Yewa lọ́wọ́ tá a wà yìí lásìkò yìí ọlọ́run nìkan lọ́ba alágbára. ọ̀rọ̀ yín yé mi bàbá, Ọlọ́run nìkan lọ́ba alágbára. bẹ́ẹ̀ ni. àmọ́ nǹkan tó ṣe mí ń kàyéfì ni ẹ sọ nǹkan kankan nìsín ẹni pé gbogbo ẹni tó bá pera rẹ̀ láàfáà àbí ó láàfáà wípé tí ò bá ti fi ti lé wọn kún kì í tí ì sáàfà. bẹ́ẹ̀ ni mo mọ ohun tí mo sọ. bàbá ẹ bá ń tó ọ̀rọ̀ náà, ọ̀rọ̀ yẹn ò tí ì yé mi dáadáa. yóò dáa fún yín olóòtú. àṣẹ bàbá. gbogbo ẹni tí a bí ní Nàìjíríà tá a wà yìí mi ò sọ̀rọ̀ Saudi o. ó yé mi bàbá. torí pé Alukoran ó sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ́mi fẹ́ jẹ́ kó yé ẹnì kọ̀ọ̀kan wa ni pé ilẹ̀ Yorùbá la wà Nàìjíríà la wà níbi tó já sí pé èdè wa ò papọ̀ ìṣe wa ò papọ̀ gbogbo ṣíṣe wa ò papọ̀ ṣé ẹ wá rí káwákò lọ́rọ̀ pa wà ní Nàìjíríà à ń bẹ nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀dá tó bá sọ pé òun sá fún pé kóun ó gba abẹ́rẹ́ ti Yorùbá tó bá gba abẹ́rẹ́ tó lóyìnbó nígbà tó bá dé stage kan yóò padà rí pé àìmọye ẹni tí wọ́n ń sọ fún pé ẹ lọ ṣe test tí wọ́n láwọn ò rí nǹkan tí ń ṣe lọ hospital lọ́pọ̀lọpọ̀ yóò sì mọ sọ pé nǹkan ń ṣòun Yorùbá nù Nàìjíríà nù a sí Saudi o tó túmọ̀ sí pé gbogbo ẹni tí bá ń fa yá Allahu nínú àdìsí ànábì mo rí kà pé àtọ́ ìrù láàyè tí ìrù ilá abijanain ẹyẹ ò lè fò àyàfi kó níyẹ́ méjì olóòtú abẹ́rẹ́ yẹ tó fò láì níyẹ́ méjì kò ṣeé ṣe yóò níyẹ́ kódà yóò tù lẹ́sẹ̀ tí ń túmọ̀ sí pé tó bá wà ní Nàìjíríà ọmọ ìyá mi tó bá wà nílẹ̀ Yorùbá tó bá sọ pé òun ṣàdúà tó bá tí ì fìgbìyànjú ti ilẹ̀ Yorùbá kún ó tí ì níbi tó ń lọ. tí ò bá tí ì fìgbìyànjú ti ilẹ̀ Yorùbá kún ó tí ì níbi tó ń lọ tẹ bá lọ sílẹ̀ Lárúbáwá àwọn ò kì í ṣàdúà wọn kàn kírun tó bá ti ń kírun tán tó bá ti fọwọ́ bọ́jú wọ́n ń dìde wọ́n ń lọ nù torí pọ́lọ́n ti ṣe gbogbo ohun tán fẹ́ ṣáà lè sọ bẹ́ẹ̀ nílẹ̀ wa tá a wà yìí ṣọ́lọ́ ṣe gbogbo ohun tá à ń fẹ́ kò ṣeé ṣe ibi ló ti lóríire tí wọ́n ní jẹ́ kó rí lò ibi ló ti lógo tí wọ́n ní jẹ́ kó rógo lò ibi ni wọ́n ti rí pọ́mọ tá à ń wòye ọmọ ológo ni ṣùgbọ́n kò rógo rẹ̀ lò kí ló fà á gbogbo ohun táwa ní àwa fi ń dara wa láàmú ni òtítọ́ ọ̀rọ̀ àwa fi ń dera wa ni òtítọ́ ọ̀rọ̀ ẹni tí wọ́n bá wá dè nípasẹ̀ pé wọ́n fo oògùn dé àfi kẹ́ ẹ fo oògùn tú o. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ ti fẹ́ máa dojú ẹ̀rú mọ́ mi lọ́wọ́. olóòtú ẹ ti fẹ́ da gbogbo ẹ̀rú mọ́ mi lójú báyìí bàbá. olóòtú ẹ jẹ́ kó yé mi ni pé nǹkan tán bá fi oògùn dè oògùn la gbọ́dọ̀ fi tú. èmi tún fàsìkò yìí sọ fún ọ pé tàjẹ́ bá dé ni àjẹ́ ni ó tú. bóṣó bá dé ni oṣó là á pè tí ó tú. bàbá ẹ dúró. ẹni tó bá sọ fún mi pé tí oṣó bá dé ni tóun bá máa dúà àìmọye ẹni tó ń ṣàdúà tí wọ́n mọ̀ bá kádùá rẹ̀ sínú gbá ẹ̀ tí ì rírí. jẹ́wọ̀n bá wọ́n kádùá rẹ̀ nínú gbá. bẹ́ẹ̀ ni Ọlọ́run kó bá mi fọ̀run kẹ́ bàbá mi nílùú Mọdákẹ́kẹ́. àṣẹ. bàbá ń sọ fún mi pé àwọn ń ṣàdúà níbì kan pé àwọn wá rí pé gbogbo àdúà táwọn ń ṣe ìyá kan ń bẹ nínú yàrá tó tẹ̀lé yàrá àwọn gbogbo àdúà táwọn ń ṣe pátá inú gbá ní kó sí. ó wà náà wà Nàìjíríà ó ṣàdúà bàbá ṣàdúà àfi ká fìlànà ṣe rí n tó ba ayé jẹ́ nísìn ni pé àwa tí wọ́n fi ẹ̀sìn dè wọ́n fi kọ́kọ́rọ́ ẹ̀sìn dè wá wọn jẹ́ ká mọ̀ pé bó bá fayá àláò fayá àyásẹ̀ mọ́ ni. kí ẹ̀ bá ti fayá àláò kó máa fayá àyásẹ̀. fayá àyásẹ̀ mọ́ ẹyẹ ò lè fo àyàfi pẹ̀lú ìyẹ́ méjì ó dá ńgbà tọ́lọ́run fẹ́ dójú mélòó ló ṣe bàbá ó dójú ní méjì nígbà tí ó dọ́wọ́ mélòó ló ṣe kí ló dé tọ́lọ́run ò dọ́wọ́ ọ̀tún nìkan kó fò sílẹ̀ kò ṣeé ṣe o ó da sọ́wọ́ ọ̀tún nìkan gbẹ́rù dórí láìláì òsì ó sọ̀pọ̀tì rẹ̀ ni kí ló dé tọ́lọ́run ò dẹ́sẹ̀ ní ẹyọ kan ṣo ó da ní méjì ọmọ ìyá mi mọ̀jẹ̀ kan tàn ọ́ fẹsẹ̀ méjèèjì tilẹ̀ ló fi débi tó ń dé. olóòtú. ọ̀rọ̀ tẹ̀yìn yìí ẹ tún gbé mi kọjá bẹ́ẹ̀ ẹ tún gbé mi débẹ̀ yányán bàbá nígbà tẹ́ wàá sọ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ ní pé tájẹ́ bá dé yàn àjẹ́ ni ó tù. bẹ́ẹ̀ ni. àwọn àjẹ́ tó jẹ́ pé ẹ má bínú ẹ̀yin ìyá mi àfihàn gẹ́gẹ́ níyẹ̀ síbẹ̀ yìí la bògìrì wọlé abògìrì bọ́ta ẹ dákun gbogbo tí n bá ti sọ lónìí ẹ forí jì mí o
wọ́n fi jẹ́ ọmọ olóòtú. yín ni mo jẹ́ o ẹ dákun ẹ pọ̀n mi má jẹ́ ń jábọ̀ o. Wọ́n fi tiwa jìn wá. àṣẹ bàbá. bàbá Náà ẹ sọ pé ìdájẹ́ bá di àjẹ́ ni ó tu. bẹ́ẹ̀ ni. ọ̀nà wo lágbà tájọ́ fi dè èèyàn tó fi jẹ́ páwọn náà tù. Ẹ ṣe olóòtú, ọ̀rọ̀ yín ò ní dìbànújẹ́. àṣẹ bàbá. Ayé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ. àṣẹ bàbá. Tájẹ́ bá dé ni àjẹ́ ni ó tu, ọ̀rọ̀ nífẹ̀ẹ́ni tó bá jọlọ́gbọ́n èèyàn. Àáfàá tí wọ́n wá sọ́dọ̀ rẹ̀ tó rí pé àjẹ́ lẹni tó dé ẹni. Olóòtú, tẹ bá ráfà tó bá sọ fún yín pé kí lẹ̀ ń wá lọ sílé kinní kan, kí lẹ̀ ń wá lọ, ó ń tàn yín ni o. Bájẹ́ bá dé ni àjẹ́ ni ó tu, àáfàá ni ó pa àwọn àjẹ́ pé ẹni tẹ́ ẹ dè yìí ti sáwá di mí o, ẹ túlẹ̀. Àjẹ́ náà ni ó tu. bàbá ẹni àáfàá ó pe àwọn àjẹ́. Bẹ́ẹ̀ ni. ṣé ìbáṣepọ̀ kan ń bẹ láàrin àáfàá àtàwọn àjẹ́ ni. Olóòtú, ayé ò ní mú yín. àṣẹ bàbá. àṣẹ bàbá. Mo sọ fún yín, mo ní Nàìjíríà la wà, ilẹ̀ Yorùbá la wà. Àfọwọ́pàjẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹni tó bá fẹ́ challenge mi lórí tí mo sọ yìí. Níjọ́ tí àwọn tí wọ́n fẹ́ pa oníṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, wọ́n fẹ́ pa, wọ́n ti dá gbogbo ọgbọ́n wọn ọ̀rọ̀ tí wọ́n gbé gbà. Nígbà náà ìyá kan ń bẹ tó já sí pé tó bá ti ṣí tó ń bẹ lórí rẹ̀ báyìí, gbogbo tó bá ti fojú wò gbogbo nǹkan náà kú ni. Wọ́n wá lọ bá ìyá náà, àjẹ́ nìyá náà. Táwọn oníkéwó bá pàjẹ́ wọn ní Ummi Ainu. Àwọn tí wọ́n ń lo ojú tó já sí pé tí wọ́n bá ti wò, tán bá fojú wò, tán bá sọ pé kó mọ bàjẹ́ yóò mọ bàjẹ́. Ọlọ́run ò kóyán àwọn àjẹ́ kéré. Ọlọ́run ló dá wọn. Irinṣẹ́ Ọlọ́run ni wọ́n. Wọ́n wá lọ bá ìyá náà, wọ́n wá sọ fún pé a fẹ́ pa ànábì torí pé ó ń dí wa lọ́wọ́. Ìyá wa ní ẹ lọ ṣọ́, tó bá ti ń bẹ níbi tẹ́ bá ti fẹ́ pa ẹ pè mí, ẹ wá pè mí. Ànábì wá wọ mọ́sálásí ńjọ́ kan. Ànábì ń ṣe àsàlátù ní mọ́sálásí, ń kírun, ń ṣe àsíkiri ní mọ́sálásí fọ́lọ́run. Wọ́n wá lọ bá ìyá náà, wọ́n wá ní ọní tá a fẹ́ pa ti wà ní mọ́sálásí. Ìyá ní ṣe mọ́sálásí ló wà, ẹnì ṣó ń bẹ̀. Tí ìyá yìí tí ó bá jáde yìí máa ń daṣọ borí báyìí rìn ni. Torí pé kò gbọdọ̀ wo wájú. Agbára kan lọ́lọ́run fún. Ta ló fún lágbára náà? Olóòtú. Ọlọ́run ọba ni. Ọlọ́run ni. Kí ló dé tó fún nírú agbára náà? Àjẹ́ nìyá tá à ń sọ. Agbára ń bẹ, ẹni bá ní òṣàgbára ẹ sọ fún pé kó tú dànù. Mo ṣèbà àwọn ìyá mi. èmi náà ṣèbà o bàbá. Torí pé bọ́mọdé ò bá ṣèbà, ẹ gbọ́, wọ́n gbé tí ó mọ̀ sìn lé lọ́wọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Bọ́mọdé ò bá ṣèbà, wọ́n gbé tí ó mọ̀ sìn lé lọ́wọ́. wọ́n gbé tí ó mọ̀ sí lé lọ́wọ́. Ẹni tí ó bá ṣèbà, ẹni tí ó mọ̀ fi ṣe bálabàla ni wọ́n gbé lé lọ́wọ́. Olóòtú, wọ́n lọ pè ìyá náà. Kí á tí wọ́n pè ìyá náà, tí ìyá náà ń bọ̀, l'Ọlọ́run sọ f'Ànábì pé ó yá, ìwọ Jùbírílù lọ sọ f'Ànábì pé ó yá, ibi t'Ànábì gbà wọlé kò gbọdọ̀ gbàbẹ̀ jáde, kó tètè kúrò nínú mọ́sálásí tó wà. Kí ló dé t'Ọlọ́run ò sọ fún pé kó dúró kí ìyá náà bá kó síjú wò? Bó bá débẹ̀ tó bá bá Ànábì tó bá síjú wò. Olóòtú. Ànábì lọ. Ànábì ó lọ. Kí ló dé t'Ànábì ò dúró nínú mọ́sálásí? Bàbá. Ọlọ́run wá sọ f'Ànábì pé ó yá jáde. Ẹni tán lọ pè é tó bá bọ́ ń bẹ̀rùn tó bá síjú wọ̀ ó kù. S'Ànábì ò lọ́lọ́run ni? Ó ní. Ó ní. Àpèjúwe ilẹ̀ Yorùbá tá a wà ní. Ni mo fi lẹ́ni tó bá ń ṣe yá àláwù tí ò bá fi yá àyá sẹ́kun. Ó dàbí àtọ́ èrù. Yẹ̀tírú bí jẹ̀nà á. Ó dàbí ẹyẹ tí ń fò. Ẹyẹ tó lóhùn ó fò láìsí ìyẹ́ méjì. Ó dàbí ẹyẹ tó lóhùn ó fò. Láìsí níyẹ́ méjì. Láì níyẹ́ méjì. Olóòtú. Ní gbọ́mọ sí. Àṣẹ bàbá. Naam. Hey, èyí tó ṣe mí kàyéfì o. Ògidì ọ̀rọ̀ lẹ gbọ́. Bàbá, ìjẹ́bì kan wà nínú Kùránì tó fi lélẹ̀ pé àjẹgàn wà. ń bẹ fa. Lótìtọ́. Àfà ń bẹ. Kùránì jẹ́ ká mọ̀ pàjẹ́ wa. Àmọ́ ìsọ táwọn àáfàá mi mọ̀ sọ. Kùránì jẹ́ ká mọ̀ páyé pọ̀. Ìdí tí mo fi sọ fún yín, mo fẹ́ ka súrà kan fún yín nísìn. Mo ń gbọ́ bàbá. Ọlọ́run ń sọ fún wa nínú Àlùkùránì, ẹ jẹ́ kí n sáré wá síbi tó kéré. Ó ní àwùsù bìrọ́bìlì fálákì min ṣáàrì mọ̀ kálákọ̀ wá min ṣáàrì gáàsì kín ìsà wákọ̀bà wá min ṣáàrì nàfásàtì fílẹ̀ òkọ́dì wá min ṣáàrì àsìdé ìsà àsàdà. Kùránì ni mo kà fún yín o.
ó tún ní àwùsù bìrọ́bì nọ́ọ̀sì ó ní kúlí ìrẹ́ ànábì lọ sọ fún wọn o gbogbo ẹ̀dá tó bá fẹ́ jáde ńlé sọ pé kó sọ pé àwùsù bìrọ́bì nọ́ọ̀sì ọlọ́run là mí lọ́wọ́ àwọn èèyàn kan bìrọ́bì nọ́ọ̀sì mọ̀líkì nọ́ọ̀sì àwọn tó já sí pé ìwọ ọlọ́run ó dá wọn lọ́lá ó fún wọn lágbára àṣẹ ṣe rí gbogbo ibi táṣẹ bá wà ọlọ́run fúnra lára rẹ̀ respect rẹ̀ àṣẹ ní bẹ lára àjẹ́ tá ń pè lájẹ́ ló já sí pé gbogbo ẹ̀dá tó bá lóhùn ó ṣàfà àbóhùn ó jẹ nǹkan bí ò báyìí tí ìwà tí wọ́n ń pè ní kọ́kọ́rọ́ ayé kan kọ́kọ́rọ́ ayé ni pé lágbájá máa lọ ayé ò ní mú ọkàn sì mọ́ mú lágbájá máa lọ ayé ò tú ọkàn sì tú lágbájá máa lọ ayé ò ní dè ọkàn sì mọ́ dè kọ́kọ́rọ́ kan ni o ibi tí mo fẹ́ lọ gan ni gbogbo ẹni tó bá lóhùn já àfà tí wọn báyìí tí dọ́dọ̀ rẹ̀ kó sọ fún wọn pé ẹ máa lọ ibi tẹ́ ń lọ nǹkan kan ò ní ṣe yín kàn sì lọ kàn sì bọ̀ kí nǹkan kan má ṣe wọn kò tí ì dà àfà. kò tí ì di àfà. ọ̀tọ̀ làáfà ọ̀tọ̀ lóníkéwú. kí ni ìyàtọ̀. oníkéwú lè bọ́ síta kó máa sọ̀rọ̀ bó bá ṣe báyìí ọlọ́run ò fẹ́ tó bá ṣe báyìí oníkéwú nù. ṣe rí nǹkan pè láàfà ní kẹ́ ẹ dọ́dọ̀ rẹ̀ kó sọ fún ọ pé ṣébi tó ń lọ wọ́n sọ pé ò ní bọ̀ mọ́ lọ ó dé bá mi kó sì dé. àyẹ́ pé ìyàtọ̀ tó wà nínú àáfà tó ní kí ó yàtọ̀ síra wọn gbọ̀nàgbọ̀nà. ìyàtọ̀ tó jìnnà ni. àwọn tó máa ń ké wàásí ńkọ́. ṣe rá àwọn àfọ oníwàásí àfà ń bẹ nínú wọn oníkéwú ń bẹ nínú wọn. àfọ oníwàásí ni ó sọ fún ọ pé ọmọ ìyá mi ọlọ́run ò fẹ́ ká ṣẹbọ o ṣùgbọ́n ó sọ fún ọ pé kó gbìyànjú àfàànù. oníkéwú ni ó sọ fún ọ pé tó o bá mú mi ẹbọ ló ṣe tó o bá mú mi tó o bá yìí ti sọ pé bísímìláì rahmani rahim ẹbọ ló ṣe oníkéwú nù. oníkéwú ni ó sọ fún ọ pé wọ́n tó o bá jáwé ẹbọ ló ṣe oníkéwú nù. ọ̀tọ̀ làáfà ọ̀tọ̀ lóníkéwú. ẹ gbọ́ àáfà ni ó sọ fún ọ pé já ewé yìí fọwọ́ ra mọ́ra wọn dárúkọ ọlọ́run sí mọ́ ọ lọ bí tó ń lọ òde bọ́ yin gba ìbọn kò ní ràn ọ́. ẹ gbọ́ bó bá nógun tó ń bá fa oníkéwú ni ó sọ fún ọ pé ó yá bomi sọ́dọ̀ jẹ́ kí n sọ̀rọ̀ sínú rẹ̀ ni ó sì pàṣẹ sínú omi òun ó sì máa ṣe tó ń ṣe oníkéwú àáfà nù. ọ̀tọ̀ làáfà ọ̀tọ̀ lóníkéwú. bàbá olóòtú. èyí tó ṣe mí ní kàyéfì àmọ́ mo fẹ́ béèrè béèrè kan. ó wà pẹ̀lú yín. kí náà ń pè ní gbàgbọ́ gan. olóòtú ẹ ní ṣòfò. àṣẹ bàbá. n tá ń pè ní gbàgbọ́ kùránì ó là á fún wa. ẹ jẹ́ ń gbọ́ bàbá. kùránì ní pé alẹ́dínà àmọ̀nù wà tẹ́tìmọ̀ ìnà kùlùbù wọn bí síkìrì lá alábì síkìrì láì tẹ́tìmọ̀ ìnà kùlùbù. olóòtú ẹ má jẹ́ ń tú kéwú. bàbá ẹ bá ń tu tó bá jẹ́ pé ní tí mo fẹ́ gbọ́ lẹ́nu yín náà nù. nígbà tí kùránì ó fẹ́ ṣàlàyé gbogbo tó ń pè onígbàgbọ́ ó ní yá ayọ́ alẹ́dínà àmọ̀nù ó ní mo pè yín onígbàgbọ́ ó ní tá à ń pè lónígbàgbọ́ lẹni tó já sí pé onígbàgbọ́ nínú pé ọlọ́run ń bẹ. gbogbo ẹni tó bá ti nígbàgbọ́ pé ọlọ́run ń bẹ onígbàgbọ́ ni. ẹ gbọ́ o ti nígbàgbọ́ pé ọlọ́run ń bẹ. ṣùgbọ́n ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálùkù ó gbà dọ́dọ̀ ọlọ́run. ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálùkù ó gbà dọ́dọ̀ ọlọ́run. kò sí ẹni tó lè sọ fún mi pé a rí kìrìsẹ́nì tí ò ní wà àlìjánà. kò sẹ́ni tó lè sọ fún mi pé aróníṣẹ̀ṣe tí ò ní wà àlìjánà. ẹ gbọ́ mi ló fi já sí pé tẹ bá rẹ́ni tí ń tako kìrìsìtẹ́nì tí ń tako oníṣẹ̀ṣe ẹ gbọ́ mi oníkéwú ni kì í ṣàfà èmi ni mo wí. ẹ̀rọ bàbá ẹni tabarẹ́ni tó ń tako oníṣẹ̀ṣe àbí kìrìsìtẹ́nì nínú àwọn mùsùlùmí tó lóun àfà tó lóun àfà oníkéwú lásán ni. oníkéwú ni ẹni tí ò lágbọ́yé nǹkan kan ni ṣe ní nǹkan kan ń bẹ lára àwa àfà a nígbàgbọ́ pé ẹ̀sìn tiwa nìkan ló lè gbé wa wà àlìjánà. ọlọ́run ò pin bẹ́ẹ̀ o olóòtú ọlọ́run ò pin bẹ́ẹ̀ àìmọye ẹni tó já sí pé oníṣẹ̀ṣe ni tí ó wà àlìjánà ṣáájú àfà èmi ni mo sọ bẹ́ẹ̀. àmọye ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ̀ṣe tí ó wà àlìjánà ṣáájú àfà. ó dá àfà tí ń pọmọ ọlọ́mọ àfà tí ń lo orí èèyàn tí ń lo nǹkan èèyàn
tá a sì róníṣẹ̀ṣe tó sọ fún ọ pé gbogbo ẹ̀dá tó bá ti sọ pé òun fẹ́ lo nǹkan ara èèyàn kò ní rọ́lọ́run dé o kò ní ṣeé ṣe fún o ó dáa ta ni ó kọ́kọ́ wà àlìjánà nínú àwọn méjèèjì àìmọye oníṣẹ̀ṣe tí ó sọ fún yín pé ẹ rìn ní mímọ́ yóò sì mọ rin mímọ́ yóò mọ ṣe mímọ́ yóò mọ hùwà mímọ́ àìmọye pásítọ̀ àìmọye kìrìsìtẹ́nì tó já sí pọ́wọ́ wọn mọ́jà àfà lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ wọ́n pọ̀ gan. ẹ wá sọ fún mi ṣé ẹ rí tán bá sọ fún wa pé ẹ̀sìn lọ́lọ́run fẹ́ fi dá ẹjọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ò lẹ́sìn o. òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún yín ó ń bẹ nínú àlùkùránì pé iná dínà indallahi al-Islam kò sí ẹ̀sìn tọ́lọ́run fẹ́ tó jẹ̀sìn ìsìláàmù lọ tí kìrìsìtẹ́nì náà bá sọ yóò sọ fún yín pé ẹ̀sìn kìrìsìtẹ́nì nìkan lọ́lọ́run gbà oníṣẹ̀ṣe náà sọ fún yín pọ́dọ̀ àwọn nìkan làwọn ti lè rọ́lọ́run ẹ jẹ́ kí n sọ fún yín ọlọ́run ò lẹ́sìn kọ́kọ́rọ́ tí mo fẹ́ sọ fẹ́nìkọ̀ọ̀kan wa lálé nínú ọlọ́run ò ní ẹ̀sìn. ọlọ́run ò lẹ́sìn ẹni tí ó bá tan rẹ̀ ni ìwọ tó bá mọ̀nà ṣẹ̀ṣe tó lè gbà dọ́dọ̀ ọlọ́run gbà á mọ́ ṣe burúkú ńgbà tó níṣẹ̀ṣe bá ń sọ pé mọ́ ṣe burúkú mọ́ pààyàn mọ́ dé èèyàn mọ́ mú èèyàn mọ́ fi tó ní mọ́ fi lo aburú lórí èèyàn tá a fa sí gbọ̀nà ẹ̀yìn tí sì lọ ń dé èèyàn nínú oníṣẹ̀ṣe àtàfà àwọn ta ni ó kọ́kọ́ rí ìyọ́nú ọlọ́run. oníṣẹ̀ṣe ni. ọlọ́run ò lẹ́sìn ọlọ́run sọ fún wa pé inna sa'yakum lasata mo ti fún yín sórí ilẹ̀ ayé ọ̀nà tó nìkọ̀ọ̀kan gbà dọ́dọ̀ òun ọlọ́run ẹ̀jẹ̀ ó gbà mọ́ ṣàbùrú mọ́ pààyàn mọ́ lo páàtì èèyàn mọ́ lo nǹkan ara èèyàn ìwọ náà dọ́dọ̀ ọlọ́run tó bá ti ṣe mímọ́. olóòtú ẹ ti ń gbé mi lọ sọ́nà tó jì. bàbá. ẹ fẹ́ jẹ́ ká máa wọlé púpọ̀ jù. ẹ dákun ẹ má bínú. bàbá fẹ́ béèrè nǹkan kankan lọ́wọ́ yìí. gẹ́gẹ́ bí àfáà tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ sì jẹ́ mùsùlùmí. lótìtọ́ ẹ ti sọ lẹ́ẹ̀kan pé ẹni tí ó bá fa yá aláwọ̀ tí ò bá fa yá àyásẹ̀ mọ́ kì í tí ì sáfà. kì í sáfà níbi tá a wà yìí oníkéwú ni. sẹ́yìn gẹ́gẹ́ wá nígbàgbọ́ pé oúnjẹ oògùn jẹ. olóòtú aburú ayé ò ní ṣe yín ewé ń jẹ fa ewé ń jẹ béèyàn bá mọ ewé pé yóò jẹ ẹbọ ni kó o mọ̀ ṣe. kí ẹ mọ̀ ṣe bọ. ẹbọ ni o mọ̀ ṣe ẹlòmíì ò wá gbọ́n tí wọ́n ń pè lẹ́bọ yé tó bá ti wá ró níṣẹ̀ṣe ó ti gbà pé lẹ́bọ ni wọ́n mi ń lọ síbẹ̀ òun lé ní. bàbá ẹ bá ń tú. ẹbọ yàtọ̀ sí ṣẹ̀ṣe. ẹ láyé mi bàbá kí ni ìdẹ́ fi sọ pé ká má ṣẹbọ. ẹ ṣeun ṣe rí ọlọ́run jẹ́ kó yé wa ó ní gbogbo tí ó bá ti jẹ́ bọ òun ò fẹ́ ṣùgbọ́n pò mọ tí wọ́n ń pè lẹ́bọ. ọ̀pọ̀ tó bá ti rí oníṣẹ̀ṣe báwo ti gbà pé lẹ́bọ ni wọ́n fa tó bá ti rí gbogbo oníṣẹ̀ṣe báyìí wọ́n ti gbà pé lẹ́bọ ni wọ́n gbogbo oníṣẹ̀ṣe kọ́ lẹ lẹ́bọ ẹ gbọ́ kẹ́ ẹ rí mi nísìn kí n fẹ́ dress mo ń lọ sórí mímbàrí níjẹta mo wá wọ agbádá mo kó lẹ̀kẹ̀ sọ́rùn mo rí lára àwọn tó padà wá bá mi pé àfa ṣó yẹ kẹ́ kó lẹ̀kẹ̀ sọ́rùn wọnú mọ́sálásí mo wá wò pé ká múra bí ọmọ Yorùbá ìṣẹ̀ṣe Yorùbá ni ká wọ agbádá ká kó lẹ̀kẹ̀ sọ́rùn ká dé fìlà abetí ajá ìṣẹ̀ṣe Yorùbá nù fà. tí n bá múra bẹ́ẹ̀ lọ sí mọ́sálásí kò ti túmọ̀ sí pé mo jẹ́ lẹ́bọ o. àgbọ́yé ló sọnù ní Nàìjíríà tá a fi ń yanra wa lódì. àgbọ́yé ló sọnù ní Nàìjíríà tí kìrìsìtẹ́nì fi ń rí mùsùlùmí bí ọ̀tá rẹ̀. àgbọ́yé ló sọnù ní Nàìjíríà tó níṣẹ̀ṣe tó fi ń rí mùsùlùmí bí ọ̀tá tọ́ta fi ń rí oníṣẹ̀ṣe bí ọ̀tá. ẹja lọ lágbọ́yé. ká lọ lágbọ́yé. àgbọ́yé ló jà jù. olóòtú ẹ jẹ́ kí n rọra dé báwọn. bàbá mo fẹ́ béèrè kan. gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé ilé yín ogun bẹ́ẹ̀ kí ló sún ẹ̀yìn gangan dédé àáfàá bẹ́ẹ̀ ṣe yìí. olóòtú ọdún 11 ni mo lò nílùú Ìlọrin bàbá àtìyá mi ni wọ́n fi mí sọ̀kò sílùú Ìlọrin. láti lọ sí kíni. láti lọ wá mímọ̀ tí in tó ń bẹ nínú ilé wa tẹ́lẹ̀ tí ò tí tó pé tún lọ wá wá. ẹ gbọ́ a fẹ́ mọ̀ pé kí ni wọ́n ń pè ní kéwú kí ni wọ́n ń pè ní mọ̀ kí ni wọ́n ń pè nílẹ̀ Yorùbá. ọmọ Ẹ̀gbá tí ò bá lóògùn ẹ gbọ́ kò gbá lára rẹ̀ ni. Ẹ̀gbá tí ò bá lóògùn
kò gbá lára rẹ̀. kò tí ì gbá lára rẹ̀. ẹ̀gbá tó bá ń gbá lára rẹ̀ yóò lóògùn. Hmm. nínú ilé baba tó bí mi lọ́mọ nínú ilé Ọlọ́run yá gbà mí wọ́n lóògùn. wọ́n ní oògùn. bàbá mi wọ́n ní oògùn a sì lọ́lọ́run. Dapsy Concept ìròyìn ò dá fojú bá o orí iṣẹ́ ńlá mojú bá o iṣẹ́ ńlá ló ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwọ̀tán rókóṣó kékeré kọ́lẹ̀ fàn lọ́dọ̀ òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya video production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions available kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ ránkoṣo pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects Dapsy Concept Studio gbàngbàngbà láwà ní opposite Progress Academic School off Titilayo Sawmill ọ̀rẹ́ Òdìgbò local government Ondo State pé 08138470718 tàbí 08075581040 Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production musical video shooting powerful editing film shooting wedding shooting wedding shooting concert shooting. tí ń túmọ̀ sí pé afẹsẹ̀ méjèèjì ṣe kí ni o a fi tilẹ̀ ìwọ tó bá fẹ́ mọ̀ pa lóògùn béèrè pọ́lọ́hùn mi dàbí challenge mi. kó challenge yín. challenge mi ń sọ fún ọ pé níbi tó wà tí n bá sọ fún ọ pé kó o sùn nínú ilé kan mọ lọ kó o mọ ríra rẹ ní oríta mẹ́ta kó já sí pé oríta mẹ́ta nìwọ àti fóòmù rẹ wà ó mọ òun rí ọmọ ẹ. àjò bàbá ẹ dúró. olóòtú. bàbá ẹ dúró ọ̀tọ̀ ni nǹkan tí mo ti gbọ́n pa yín. nà. àmọ́ èyí tẹ́ ẹ tó ń bá mi sọ ní ìsìn bàbá ẹ ti fẹ́ mọ mẹ́rù bà mí o. nà. ẹ sọ pé ẹ mọ bẹ̀rù. kéèyàn challenge yín. bẹ́ẹ̀ni. ní tẹ́ sọ ní ìsìn bẹ́ẹ̀ bá tún repeat náà ẹni ẹ sì. mo ní ìwọ tó o bá sọ pé kò sóògùn ìwọ challenge mi kí n sọ fún ọ pé kó o sùn nínú ilé kó já sí pé ńgbà tó bá fi gbára rẹ oríta mẹ́ta ló ti lọ bára rẹ àtiwọ àti fóòmù rẹ. bàbá. mo mọ tí mò ń sọ. ẹ gbé ni àbẹ́kọ̀ máa ń jẹ torí kò ti yẹ. olóòtú. ẹ sọ ìṣe fíìmù láti o bàbá. olóòtú oògùn ń bẹ àfáàsì ni wá nínú ilé wa ló fi já sí pé gbogbo ẹ̀dá tó bá ti dọ́dọ̀ tiwa tó bá yẹ káfóògùn tọ̀nà rẹ̀ oògùn là á fi tọ̀ in tó bá yẹ káfàdúà tọ̀ àdúà là á fi tọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ẹyẹ ti fò pẹ̀lú ìyẹ́ méjì bàjẹ́ bá dé ni àjẹ́ ni ó tù àjẹ́ ni ó tù mọ̀nà. bàbá mo rí i pé ẹ ń sọ̀rọ̀ àwọn àjẹ́ pẹ̀lú confidence. ó dá mi lójú ohun tí mò ń sọ ni. ǹjẹ́ ẹ ti fi ojú rí àjẹ́ rí báyìí. olóòtú ọ̀rọ̀ ńlá lẹ béèrè yìí mo tún jẹ́ ẹni tó já sí pé mo wá ayé débì kan ẹ gbọ́ mi. ẹ wá ayé débì kan. mo ṣèwádìí tí wọ́n ń pè ní ayé débì kan nígbà táwọn bàbá mi rán mi nílé kí ó tí mo lọ́dún mọ́kànlá lọ́rin mo wá padà wọ́n ní ó yá wá ayé lọ. wọ́n ní kí ẹ wá ayé lọ. wọ́n ní kí n wá ayé lọ. RMQK ẹ gbọ́ mi ọlọ́run kó bá a ṣe dáadáa fáfáwá kéwú ńlá mo wáyé lọ́dọ̀ wọn wọ́n pe tí wọ́n ń pè ní àjẹ́ wọ́n pè jáde fún yín báyìí wọ́n mọ̀ bìrì ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. àwọn ìṣe báwọn èèyàn náà ni wọ́n máa ń ní àjẹ́ ẹ wá ní wọ́n pè ní kẹta ń pè lájẹ́ jáde. olóòtú èyí tí wọ́n ń pè lájẹ́ ni tá ń pè tí ń jẹ́. èyí tá ń pè tí ń jẹ́ tó bá dáre èèyàn ni wọ́n fi ń pè ní òun lájẹ́. ìwọ tó o bá ní tí wọ́n ń pè tí ń jẹ́ àjẹ́ ni ọ́. ìwọ tí o bá rẹ́ni tó sáré wá bá ọ tó sọ fún pé ó yá mọ́ sáré padà lọ kó tó débi tó ń lọ in tó fẹ́ kó ṣẹlẹ̀ wọn ó ṣẹlẹ̀ àjẹ́ ni ọ́. ọ̀pọ̀ ni ògbọ́n tán ń pè lájẹ́ yé bó ti rí inú ẹ jẹ́ kí n rọra dé báwọn olóòtú. bàbá ẹ tí wàá dáhùn béèrè mi kankan wọn sì ti fi ojú rí àjẹ́ rí. olóòtú gbogbo ẹni tó bá sọ pé òun mà jẹ́ ẹni báwo làjẹ́ ṣe rí.
ẹ gbọ́ àjẹ́ ni yín bẹ́ẹ̀ ṣe wàyí olóòtú, àjẹ́ ni mí, àjẹ́ ni gbogbo àwọn tí wọ́n ń pè lájẹ́. Olóòtú tán bá pè yín pé Abbey olóòtú ṣe ní dáhùn. má dáhùn. Tẹ́ bá dáhùn tán bá fẹ́ sọ nílẹ̀ Yorùbá kí lẹ ṣe? mo jẹ́ náà ni. Ẹ jẹ́ nù. Àjẹ́ ni ọ̀nà tó ní kálukú ń gbà jẹ́ ló yàtọ̀ọ̀tọ̀. Àṣẹ mọ́ wá mọ́ jẹ́ ní kọ̀kọ̀ ọ̀dọ̀ àwọn tó wà ní wọ́n ń pè lájẹ́. ó ẹ̀sẹ̀ ń yé mi bọ̀ gangan ni bàbá. Olóòtú. so ẹ̀ ń jẹ́ kó yé mi nísìnyí pé àjẹ́ póríṣiríṣi. Kùránì ní mọ́ yùjá ìdùfínà lànà ìyá náà ń ṣubú lànà ẹni tó bá wá àwọ̀ Ọlọ́run tó bá gbìyànjú tó bá wá wa á sọ fún páwa nì. Ẹni bá wáyé la yóò sọ fún páyé nì. ẹni tó bá wáyé la yóò sọ ní ó ráyè. ẹ sọ lẹ́ẹ̀kan pé téèyàn bá kọ́ wá sọ́dọ̀ yìí pé ẹ kọ́ lọ yẹ̀ṣẹ́ wò fún. Bẹ́ẹ̀ ni. ṣáwọn àfáà náà tún mọ̀ yẹ̀ṣẹ́ wò fún yẹn. Olóòtú bẹ́ẹ̀ bá rẹni tó bá sọ fún yín pé mọ́ lọ yẹ̀ṣẹ́ wò o mọ́ lọ béèrè ara rẹ o ẹ sọ fún pọ́tà yín ni. kí ló dé? Nínú Nàìjíríà tá a wà nínú ilẹ̀ Yorùbá níbi tí wọ́n ti rọ́mọ olóríire tí ó sì dọ́mọ olórí ibú béèyàn bá ti kọ́kọ́ dọ́dọ̀ tiwa á béèrè kí ni tí ń ṣe àwọn wo ni wọ́n wà nídìí ọ̀rọ̀ ẹ̀ àwọn ò pe àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ ẹ̀ tá a béèrè tí ń ṣe ni. ẹ pe àwọn tó wà nídìí ọ̀rọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni. ẹ sì béèrè nǹkan tó ń ṣe. Bẹ́ẹ̀ ni. Ìgbà ńlá tó mọ tá a ṣe ọ̀pọ̀ ní ń ṣiṣẹ́ ìjà àfà ọ̀pọ̀ ní ń ṣiṣẹ́ àfà tí ò mọ bá a ti ń pa àwọn tí wọ́n wà nídìí nǹkan bẹ́ẹ̀ bá ríru ẹni bẹ́ẹ̀ bó bá tú kò ní tú ẹ pa àwọn tí wọ́n wà nídìí nǹkan pé nípa lágbájá ọmọ lágbájá ẹ̀yin wo lẹ wà ń bẹ̀ tán bá láwọn ni ẹ wàá sọ fún wọn pé ẹ wá kí ló dé tẹ́ fi ń ṣe àwọn ni wọ́n ó sọ ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn náà ó fi mọ̀ pé ó dáa kí lẹ fẹ́ gbà bí káwọ́ fọwọ́ agbára mú ni. ṣé ọ̀nà tó wà tẹ́tún fi ń fi ọwọ́ agbára mú ni. Olóòtú ẹlòmíì ó wà tó já sí pé wọ́n sọ fún páàní jáwọ́ lọ́rọ̀ rẹ̀ ni àwa láwa sọ fún pé ó jáwọ́ ní dandan. Ìgbà ńlá tó wà lọ́wọ́ agbára ọwọ́ agbára ń bẹ ọwọ́ agbára ni ká kwàdó àjọ ó yẹ kwàdó àjọ ẹ sọ fẹ́ni tó wà ń di ọ̀rọ̀ lágbájá pé yóò lọ kò ní dé gbogbo tó ń sà ò ní jẹ mọ́ bó bá jàjẹ́ bọ́n bá ń pè kò ní jẹ mọ́ ọwọ́ agbára nù. Èèyàn á mọ fọwọ́ agbára túyàn lọ́dọ̀ tiwa. ẹ fi ọwọ́ agbára túyàn. Á fọwọ́ agbára tù bẹ́ni tó wà ń di ọ̀rọ̀ ẹ̀ bá sọ pé òun ò ní gbọ́ ọ̀pọ̀ ló ti sáré káàkiri tó já sí pé gbogbo ohun tí ń ṣe kòrónà àbáyọ ẹni tó wà ń di ọ̀rọ̀ ẹ̀ ló sọ fún pé òun ò ní túlẹ̀. Àwa láwa sọ fún pé bó ṣe náà ní túlẹ̀ òun ìwọ láàmúdè padà láàfi dípò. lẹ́mú lè padà. àmọ́ onítọ̀hún dè padà láwa tóhun lẹ̀ lòun ó fi mọ ráyè rẹ̀ lò. Olóòtú Ọlọ́run nìkan la lágbára. bẹ́ẹ̀ ayé ò ní mú wa. àṣẹ bàbá. bàbá gẹ́gẹ́ bí ìbéèrè mi mo ní kí lẹ fi máa ń yẹ̀ṣẹ́ wò fún yín. Olóòtú ọmọ Yorùbá ni mí. Àáfàá ni bàbá tó bí mi lọ́mọ. Ẹ gbọ́ inú ilé àáfàá ni mo ti jáde ni mo fi ń sọ ọ́ tọkàntọkàn pẹ̀lú gbogbo ara pé tó bá fẹ́ béèrè mi lọ béèrè ẹni tí ń jọ́ lọ́hùn yàgbà mí nílùú Owódé lóògùn state. Ẹ rí i pé mò ń wí pẹ̀lú confidence ni. Báwo ó bá yẹ̀ṣẹ́ wò ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ làwa gbà yẹ̀ṣẹ́ wò. ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni tá a sì mọ̀ tó dá wa lójú. ẹ bá ń dárúkọ mẹ́tẹ̀ẹ̀ta bàbá. Àkọ́kọ́ gbogbo ohun tá a fi ń yẹ̀ṣẹ́ wò pátá àwọn ò mọ̀ lo yẹ̀pẹ̀ torí pé gbogbo ẹ̀dá la bí látara yẹ̀pẹ̀. Gbogbo ẹ̀dá nìṣẹ̀dá wa wáyé látara yẹ̀pẹ̀ gbogbo ẹ̀dá tá a bá ti gbé sórí yẹ̀pẹ̀ báyìí àwọn ò láǹfààní àti sọ fún ijọ́ tí wọ́n bí ogun tí ń jà láti inú oyún àtìgbà tó dáyé àti tó ń ṣe. lẹ́ sọ fún un. Á sọ fún Ọlọ́run ló ní mímọ̀ lọ́dọ̀. Ọ̀nà kejì àwa tún máa lo omi. Omi. Bẹ́ẹ̀ ni nínú ilé baba tó bí wa lọ́mọ. Olóòtú. Ṣé wọ́n tó ń fomi yẹsẹ́ wò fún yẹn? Kábíyèsí Ọlọ́run. Ẹ̀dùn bàbá. Omi àbó lókun. Omi lèmi ń sọ. Omi lèmi ń sọ. Olóòtú
bẹ́ẹ̀ bá jẹun tán kí lẹ mú omi ni bẹ́ẹ̀ bá fẹ́ sanwó kí lẹ lò omi ni bàbá. ǹjẹ́ arẹ́dà kan tó já sí pé ó lè sọ pé tomi báwo kò sí o. èmi mọ̀nà tán gbà ń fomi béèrè nǹkan nípa èèyàn tí wọ́n sọ fún èèyàn pé tí ń ṣe ọ́ ni tí ó sì wádìí rẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ àwa a tún máa lomi gbogbo ẹni tá a bá fomi béèrè ọ̀rọ̀ rẹ̀ torí pé nígbà míì wà ẹlòmíì wà wọ́n mọ̀ fọ̀rọ̀ rẹ̀ pamọ́ ṣùgbọ́n nígbà tá a bá fomi béèrè ọ̀rọ̀ rẹ̀ lópin ìgbà tó já sí pé omi ń bẹ lára rẹ̀ wọ́n jẹ́ kó yé wa pò ní bẹ nídìí ọ̀rọ̀ rẹ̀. olóòtú bàbá. mo sọ fún yín pọ́mọ Ẹ̀gbá ni mí Ẹ̀gbá tí ò lóògùn kò gbá lára rẹ̀ èmi mọ tí wọ́n ń pè lẹ́rìndínlógún èmi àtúmọ̀ fẹ́rìndínlógún béèrè ọ̀rọ̀. ẹlú ẹrìndínlógún. olóòtú ẹ má lọ ibi tí mo sọ ẹ ṣáàjà dé báwọn. bàbá mi ò lọ bí eléyìí o àáfàá tí ń lu ẹrìndínlógún. bàbá kí ló sọ yín dédé ẹrìndínlógún. Kùránì jẹ́ kó yé wa pé fáwa. bàbá. ọ̀rọ̀ tí mò ń sọ yìí tako làákàyè ọ̀pọ̀lọpọ̀. Kùránì. ó jẹ́ kó yé wa pé fáwa. ó jẹ́ kó yé wa pé ìfá wà. ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín olóòtú. ẹ bá ń tú bàbá. nígbà táwọn ọ̀tá lé ànábì tó ń jóníṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lé jáde ànábì wa mú àbíbákírì wọ́n jọ sá ọ̀nà ìkùlé ni wọ́n gbà jáde wọ́n sá lọ ìgbà tí wọ́n sá débì kan wọ́n rí kòtò kan wọ́n wá sá sínú kòtò náà ṣe rí lẹ́sẹ̀kẹsẹ̀ bọ́n ti ń sá sínú kòtò yẹn Ọlọ́run pàṣẹ fún èyí tí à ń pè ní aláǹtakùn ló fi já sí pé ṣe rí aláǹtakùn gbogbo ẹni tó bá ń rìn táláǹtakùn bá ń kọ́ mọ̀ pé ó lógun tí ń bọ̀ fínra. ẹni tí aláǹtakùn bá ń kọ́. ó lógun tí ń bá fínra. ó lógun tí ń bá fínra. olóòtú ẹ mọ̀jà lọ bẹ̀ wọ́n. ẹni táláǹtakùn bá ń kọ́ ogun tí ń bá fínra wọn ní tí ó tu àwa mọ táwí tí ó tu. nítorí pé ẹni tó bá mọ bí nǹkan ti wáyé ṣe gbọdọ̀ mọ bí ó ti lọ ni Yorùbá fi ń pòwe pé ẹni tó bá mà ti wáyé olùnàkún yóò mà ti lọ rẹ̀. ṣe rí lẹ́sẹ̀kẹsẹ̀ bọ́n ti wọnú kòtò aláǹtakùn Ọlọ́run pàṣẹ fáláǹtakùn ó yá takùn dí àwọn ànábì ló fi já sí pé gbogbo ẹni tó bá rìn táláǹtakùn bá kọ́ ayé ni o. ẹ gbọ́ mọ̀ pé ó ní oore tó ń bọ̀ fún ọ tí wọ́n ti takùn dí. torí pé tọ́lọ́ ṣe ní kọ́lá káláǹtakùn dí wọn ni pé kò fẹ́ kí wọ́n rí ànábì aláàánú ò lè rẹ́ni táláǹtakùn ń kọ̀. ẹlòmíì ó sọ pé òun ń ṣoore ó wá tásìkò tó yẹ kó òun ó gbà òun ò rí ẹni gbà á ẹlòmíì ó pàtẹ sílẹ̀ ẹ̀gbọ́n kò ní tà ẹlòmíì yóò sọ fún pé bó ṣe yẹ káyè mi ó rí ni kò rí bẹ́ẹ̀ aláǹtakùn ti takùn dí ni ó takùn dáná bì wọ́n ń pe kinní kan ní ṣẹ̀tíyù òun ni fá Kùránì jẹ́ kó yé wa. ṣẹ̀tíyù nínú Kùránì. ó ní fá. ó náà ń pè ní fá. wọ́n mú fá débẹ̀ wọ́n ní ó yá ìwọ Ifá ó yá dífá Ifá wá débi kò tóun bó ti gbé janlẹ̀ báyìí ó ní ànábì ní bẹ́ńbí àtàbúbákírì Ifá sọ olóòtú ta ni mo ní ó ń bẹ́ńbẹ̀. ànábì àti ọmọ rẹ̀. àtàbúbákírì náà ni wọ́n ń bẹ́ńbẹ̀. Ifá wá sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n nímọ̀ táwọn náà rò pé àwọn gbọ́n àwọn mòye wọ́n tún wá dúró báyìí wọ́n wá wò ó wọ́n rí i pé kò sí nǹkan kan bí kinní yìí wọ́n wá ní aláǹtakùn ti takùn dí kinní yìí ẹ̀yìn aláǹtakùn ní ẹ̀yìn aláǹtakùn tí wọ́n ń wo ojú ànábì ni ẹ̀yìn ojú ànábì ni wọ́n ń wò ń bẹ̀. ẹ gbọ́ òun làwọn ń wò lẹ́yìn aláǹtakùn ọ̀pọ̀ ẹni tí ò bá mọṣẹ́ ṣe tó bá wo nǹkan yóò lè sọ fún ọ pé lágbájá báyìí ń tá a ṣe lórí ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ orí báwọn ìwọṣẹ́ kọjá báwọn ó wò ó ní pé ta ló wà ń di ọ̀rọ̀ rẹ̀ kí ni tí ń ṣe ẹ gbọ́ ibẹ̀ ni wọ́n pa Ifá sí o kí nìdí tí wọ́n fi pa Ifá ni pé wọ́n ní aláǹtakùn ló takùn díbí yìí in tó bá ti wà ń bẹ̀ tipẹ́ tí ò sí nǹkan kan ń bẹ̀ láláǹtakùn ń takùn dí ẹ wo ọ̀nà tọ́lọ̀ ń gbé gbà àwọn ayé náà máa gbé gbà bẹ̀ ẹ gbọ́ àwọn ayé náà máa gbé gbà bẹ̀ wọ́n máa gbé gbà bẹ̀ ẹni tó lọ sọ́spítù tó láwọn ò rí nǹkan tí ń ṣe ayé nù àkàmọ́ra ìdínú tèmi fi ọpọ́nà mẹ́ta lè mí mọ́ ń gbà wọṣẹ́ bí n bá béèrè ọ̀rọ̀ rẹ lórí yẹ̀pẹ̀ tó jẹ́ kó yé mi ń tún béèrè lọ́wọ́ omi mo ti ló yẹ̀pẹ̀ o èmi ó tún béèrè lọ́wọ́ ohun tí ń jó mi ẹ tún wá béèrè lọ́wọ́ ohun tó èmi ó tún wá kọ́ ẹ̀rìndínlógún pé ó yẹ ẹ tún gbà ẹ tún yẹ̀ wò bẹ́ẹ̀ ni bàbá
kí ni ìdí tẹ́ fi ń gbìyànjú mẹ́tẹ̀ẹ̀ta? Ìdí tí mo fi ń gbìyànjú mẹ́tẹ̀ẹ̀ta ni pé mo lágbọ́yé ẹni tá à ń pè ní Àlùkùránì. Kùránì ló jẹ́ kó yé wa pé mọ́ yòjá hídù fínà lànà dìyà náà ń ṣòbò lánàá. Ó ní ẹni tó bá gbìyànjú láàfọ̀nà mọ́. Ẹni tó bá gbìyànjú. Ó lá sọ fún pé ọ̀nà rèé. Òun láfọ̀nà. Ọ̀pọ̀ ló ti fayé rẹ̀ tàfàlà. Ẹlòmíì lálàá pé wọ́n ń bóun sùn lójú oorun kò ní gbèsè kankan tó gbé lórí ọ̀rọ̀ yẹn o. Ẹlòmíì lálàá pé òun ń wẹdò kò sì jáde nínú odò yẹn tó fi jí kò gbé gbèsè lórí ẹ̀fà. Torí pé kò gbé gbèsè lórí ẹ̀. Ayé rẹ̀ ó rí bákan náà ṣùgbọ́n ló fẹ́ parí. Ìtẹ́lòmíì rán lọ́dún tó kọjá ló rán lọ́dún ìtọ́dún yóò fi parí oní òtún rán lọ́dún tó ń bọ̀. Olóòtú èní ni ọjọ́ 5 oṣù kèló. Oṣù December. Oṣù December. Ẹlòmíì wà wọ́n kàn forúkọ rẹ̀ yọ kúrò nínú olóríire wọ́n sì forúkọ rẹ̀ sínú ẹni tí wọ́n fẹ̀jẹ̀ rẹ̀ pa December. Gbogbo ibi tó bá wà tó bá ti ń gbọ́ mi fọwọ́ gbẹ́lẹ́dàá rẹ̀ mú sọ pé ẹlẹ́dàá mi ò ní gbàbọ̀dé. Ẹlẹ́dàá tèmi ò ní gbàbọ̀dé o. Wọn ò ní fẹ̀jẹ̀ mi sọdún. Wọn ò ní fẹ̀jẹ̀ tèmi sọdún o. Ayé ò ní mú ọ kò ní mẹ́mi náà. Ayé ò ní mú mi o àṣẹ bàbá. Olóòtú kánrin ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti yọ orúkọ rẹ̀ kó nínú olóríire tí wọ́n ti forúkọ rẹ̀ sínú olórí ibú ṣùgbọ́n kò mọ̀ torí pé kò gbìyànjú sáyé rẹ̀. Torí pé kò gbé gbèsè. Kò gbé gbèsè. Ẹni tí ń lálàá pé wọ́n ń bọ̀ sùn lójú oorun Saudi ò lè wà ní Saudi kán mọ bọ̀ sùn lójú oorun. Bẹ́ẹ̀ ni mo sọ ẹ pọ̀ ọmọ Saudi mo fẹ́ sọ̀rọ̀ kan fún wa lénìí níjọ́ tálàájì mi lọ sí àjì àwọn wá mú tẹ̀sùbá tó gùn lọ bàbá mi Màrúfù Díìnì ọlọ́ọ̀yá àgbà mi aburú ò ní ṣe wọ́n. Àwọn wá ń fa tẹ̀sùbá tó gùn nínú mọ́sálásí ànábì lárúbáwá kan wá bá wọn ó ní bolẹ̀ ti wá ó ń sọ ní lárúbáwá ni wọ́n wá ní láti Nàìjíríà ó ní àbájọ pé Nàìjíríà ní ó wá wo tẹ̀sùbá àwọn pé kí ló dé tẹ̀sùbá yín gùn báyìí àwọn èèyàn ṣàdúrà tó rọ́lọ́run ti parí nǹkan fẹ́. Wọ́n ń ṣàdúrà rárá. Kí ló kàn wọ́n tán bá ti ń kírun tán bá ti sálámà sọ́tún sálámà sósì àwọn ń jáde lọ́nu gbogbo ohun tí wọ́n ń fẹ́ níjọba wọn ṣe fún wọn. Ó wá ń lálàá pé òun sáré lójú oorun òréré sá òun sáré gbogbo eré tó ń sá wá dàbí ìgbà tó ń rìn náà ni ó ti mọ̀ pé ayé ń bọ̀ ń fira nù Nàìjíríà ilẹ̀ Yorùbá ń bọ̀ ń fira nù ọ̀pọ̀ wá ní gbìyànjú lórí ọ̀rọ̀ ayé rẹ̀. Ẹlòmíín wà ó ń bẹ nílùú òyìnbó láti bí ọdún 10 kò tí ì rí ilé ìwé ìgbélú gbà. Bẹ́ẹ̀ ni bàbá ẹ parọ́. Èèṣọ lọ́hùn ó ti náwọn kan tí wọ́n wà nídìí ọ̀rọ̀ yẹn ni ẹlòmíín wà nílùú òyìnbó ọ̀rọ̀ rẹ̀ ò tí ì mú bó ti yẹ kó mú. Ránṣẹ́ sílé sọ pé kán bẹ́ẹ̀ béèrè pé ta ló wà ń di ọ̀rọ̀ rẹ̀ kán sì gbé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta janlẹ̀ kán sọ fún ọ pé àwọn tán wà ń di ọ̀rọ̀ rẹ̀ kán káwọ́ lórí wẹ́ni tí ó tu ọkàn ìtorí ntọ́lọ́run fi gbá wa kalẹ̀ ni. Olóòtú ẹ jẹ́ kí n tún dé bá náà. Bàbá náà tàbá rí ẹni tó jẹ́ pé wọ́n di oyún mọ́ nínú tí ẹ lè túlẹ̀. Ẹni tí wọ́n doyún mọ́ nínú ṣèbẹ́dà kan ló dé. Olóòtú mo ní bó ṣó bá dé ni oṣó ni ó tu bàjẹ́ bá dé ni àjẹ́ ni ó tu bá àfà bá dé èèyàn àfà ni ó tu. Wọ́n bá doyún mọ́ èèyàn nù á pẹni tó dé ni pé kí ló dé tó fi dé kí ló fẹ́ gbà tó bá lóun ò gbà nǹkan kan òun fẹ́ dé náà ni á lọ́wọ́ agbára á tù. Ọlọ́run ó tu ẹ jẹ́ kí n wí báwọn torí pé ọ̀pọ̀ lálásìgbọ́ wọn ò ní ta ni tó ń sọ pé òun ó tu alágbára ó tu ẹ jẹ́ n wí báwọn. Bàbá yóò gbà tú sílẹ̀. Ẹ jẹ́ n tún béèrè torí pé mi fẹ́ béèrè tó lọ jìnnà. Olóòtú ẹ béèrè mo ṣe tán àti dá yín lóhùn. Ẹ dá mi lóhùn. Ẹni tí mò ń sọ dá mi lójú ni fa. Ẹ jẹ́ n béèrè yìí. Náà. Kí ni ìyàtọ̀ tẹ́ ẹ lérò pé wà nínú oṣó àti àjẹ́? Olóòtú oṣó ní ń so ni ẹ gbọ́ àjẹ́ ní ń dé èèyàn oṣó ń bẹ àjẹ́ ń bẹ. Bàbá ọ̀rọ̀ yóò ti yé mi o. Oṣó ń bẹ àjẹ́ ń bẹ tọ́lọ́run jẹ́ kó yé wa nínú Àlùkùránì tó bá fẹ́ tàn ọ́ ni kó jẹ́ kán sọ fún ọ pé mọ́ ṣoògùn. Gbogbo ẹni tó bá sọ fún pé kó mọ́ ṣoògùn tóun náà ṣoògùn ó rí páyé rẹ̀ ò yàtọ̀. Táfó bá sọ àfó sọ fún ọ pé mo wá ṣàdúrà mọ́ wí báyìí mọ́ ṣe báyìí wọ́n ń tàn ọ́ ni o. Ẹbọ ni o mọ̀ ṣe ṣoògùn.
olóòtú bọ́n bá fògùn dèèyàn ògùn láfi tú bọ́n bá fàdúrà dèèyàn àdúrà láfi tú kí ló dé tó wọ́nà méjèèjì kó dá ọ lójú. olóòtú mo lálejò tí mo fẹ́ dá lóhùn. ó náà ní ò jẹ́ kí n fẹ́ béèrè ìbéèrè tó lọ jìnnà àmọ́ mo fẹ́ kẹ́ bá ń dá ìbéèrè yìí. mo ní kí ni ìyàtọ̀ tó wà ní Oṣó àti Àjẹ́ bàbá ẹ̀ tí bá ń ọ̀rọ̀ náà. ìyàtọ̀ tó wà nínú Oṣó àtàjẹ́ ní tí wọ́n ń pè lájẹ́ mo sọ fún yín lẹ́ẹ̀kan olóòtú mo ní gbogbo ẹni tán bá ti ń pè tí ń jẹ́ àjẹ́ ni. ó yé mi. ní tí wọ́n ń pè lóṣó òun lẹni tẹ́ ẹ dọ́dọ̀ rẹ̀ pé bá mi so mọ́lẹ̀ tí wọ́n so tó sì gbà síso oṣónù. tó gbà síso. oṣónù. olóòtú gbogbo ìwọ tán bá ti dọ́dọ̀ rẹ̀ pé bá mi dè é mọ́lẹ̀ tẹ́ ẹ sì rí dè oṣónù. ẹ mú tó o sì mú tó gbà mí mú. olóòtú tán bá dọ́dọ̀ yín tẹ́ bá sọ fún wọn pé ẹ so tí wọ́n so oṣó ni. olóòtú ṣé kí n sọ nǹkan kan tí ó yà yín lẹ́nu. ẹ bá ń sọ bàbá. bí mo ti ń bá yín sọ̀rọ̀ ibi èèyàn bá dọ́dọ̀ mi tí n bá sọ fún pé gbogbo ohun tó ń fẹ́ wọn á so tí ó gbà sí soso ni mí. ṣé mọ̀ pé Yorùbá ni mo lò fún yín. ọ̀rọ̀ yín yé mi. tó bá pè mí lóṣó mo lè jẹ́. tó bá pè yín lóṣó bẹ́ẹ̀ sì wà yìí. ń jẹ́ torí pé tó bá dọ́dọ̀ mi tó bá ní kí n sòyàn ń so tó bá ní tu ń tu. ẹ̀dọ́ bàbá. tó bá tún lájẹ́ ni mí àjẹ́ ni mí. tí n bá ní kẹ́ ẹ so yẹn báyìí ẹ so. ń so yóò gbà síso. tí n bá ní kẹ́ ẹ tu ẹ sì tu. ń tu tí ó gba títú. láṣẹ àwọn ìyá mi láṣẹ Ọlọ́run Elédùmarè tó dá gbogbo wa. eléyìí ń ṣe mí kàyé. olóòtú àfà sọ pé láṣẹ àwọn ìyá mi. ilẹ̀ Yorùbá ni mo wà ló jẹ́ kí n sọ pé láṣẹ àwọn ìyá mi. mi bá wà nílẹ̀ Lárúbáwá yín sọ pé ẹ sọ pé yá Allahu ìsínlẹ̀ Lárúbáwá láṣẹ àwọn ìyá mi láṣẹ Elédùmarè tí n bá tu yóò tu tí n bá dè yóò dè. bàbá. àìmọbi tán ti dèèyàn ni ò jẹ́ ká mọbi tá ti tu wádìí ẹni tó dé wábi tán ti dé tó bá mọbi tán ti dé ó mọbi tán ti tu. òtítọ́ ọ̀rọ̀. n tó ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó máa lọ náwó síbi tí ò yẹ kó náwó sílé nínú àwọn tí wọn mọbi tán ti dèèyàn báwo ni wọn ó ṣe mọ bọ́n ti tu. kò ṣeé ṣe bàbá. olóòtú ẹ jẹ́ kí n tún rọra dé yún náà bá. bàbá ẹ jẹ́ wọn á béèrè ìbéèrè. olóòtú mo láwọn àlejò kan dúró dè mí. bàbá èmi náà mọ̀ pé láwọn àlejò ó lè jẹ́ kí n fẹ́ béèrè ìbéèrè tó pọ̀ lẹ́ẹ̀kan àmọ́ ẹ̀yin lẹ tó fún mi nígbà rẹ̀ pé kí n tó béèrè àwọn béèrè mi bàbá. mo fún yín ní béèrè méjì ẹ béèrè méjì. ẹ ní máa béèrè méjì. bàbá. mo ṣe denu. èdè ìlú yín lẹ sọ nísìnyí. ẹ mọ bá mi bá lọ ẹ mọ tẹ̀síwájú olóòtú. olóòtú tí n bá gbé yín rìn jù báyìí lọ ẹ gbọ́ ẹ mọ̀ rí n tẹ́ ẹ̀ rí tẹ́lẹ̀. ẹ dé bàbá. ojú yóò rí n tí ò rí tẹ́lẹ̀. ẹni tẹ bá gbé mi. olóòtú ibi tí mo gbé yín déhùn ẹ padà ẹ mọ béèrè tẹ bá fẹ́ béèrè lọ́wọ́ mi. bàbá ẹ bá ń tọrọ náà ẹ rárá èmi yìí fẹ́ tẹ́tẹ́ ẹ ti sọ òun. olóòtú mo láwọn àlejò tí wọ́n ń dúró dè mí lọ́pọ̀lọpọ̀. èmi náà mọ̀ pé láwọn àlejò bàbá pé ẹ ń sọ̀rọ̀ kan nísìsiyìí pé tẹ́ bá tú àwọn ọ̀rọ̀ kan fún mi jù báyìí lọ pé màmá rí nǹkan tó yẹ kí n máa rí. ara afa tí ó takò mí lórí tí mo sọ. àrò la aláwo tí ó takò mí lórí tí mo sọ àárí kìrìsìtẹ́nì tí ó takò mí ṣùgbọ́n wọ́n tó o bá fẹ́ takò mí wá béèrè lọ́wọ́ mi pé báwo náà ti ń déèyàn báwo náà ti ń tu ìwọ tó o bá tí ìmọ̀ bọ́n ti ń déèyàn tó o mẹni tó déèyàn o ò lè mẹni tí ó tu. òtítọ́ ọ̀rọ̀. olóòtú Yorùbá la wà tíra ẹni tí gìrì mú tẹ wá ní ẹgbẹ́ sétí ẹ mọ́ ka kùrìsí yù fún ó yáwọn àfa gìrì ó pò nítọ̀hún. bàbá. ọ̀rọ̀ mo sọ olóòtú mi láàyè tó pọ̀. bàbá ẹni tí gìrì bá mú mo mọ̀ pé ẹ̀ láàyè púpọ̀ bàbá ẹni tí gìrì bá mú pé wọ́n ní ká gbé sí létí. kí ló dé tó pé kó o porúkọ tí gìrì ń jẹ́ fún kí gìrì ó sì júlẹ̀ lẹ́ẹ̀kan náà. ẹ̀yin ó pe orúkọ gìrì bẹ́ẹ̀ sì wáyé. olóòtú ẹja ṣe láṣẹwélé báwọn náà. bá a ti ń ṣe láṣẹwélé bàbá níjọ má padà wá á tú ọ̀rọ̀ ẹ bá ń tú gbogbo ẹ̀ tán. ìjọ tẹ́ ẹ bá padà wá Ọlọ́run ó jẹ́ kó jọjọ́ tí mo láàyè. bàbá ẹ̀ tiẹ̀ láàyè. torí pé mo láwọn láwọn àlejò tó pọ̀ wọ́n ń dúró dè mí nílé lọ́pọ̀lọpọ̀. pé máa ń láwọn àlejò àmọ́ ẹ mọ̀ fún mi náà tí máa ń wá díẹ̀. kódà mo wá bá yín sọ̀rọ̀ pé lénìí ìjọ tẹ́ bá tún wá gbogbo tí n bá ní lálejò ń tọrọ wákàtí méjì lọ́wọ́ wọn. inú mi ò dùn wákàtí méjì tán. bàbá kí n sáré béèrè àwọn béèrè ẹ tilẹ̀ fún mi láwọn béèrè méjì. méjì péré ni olóòtú. ẹ tí n tí béèrè kankan lọ méjèèjì.
mo fẹ́ béèrè ìbéèrè yìí Náà. dájú àti ti bẹ̀rẹ̀ àwọn sẹ́tẹ̀ǹsì gan tẹ̀ ti bẹ̀rẹ̀ sí àfáà yìí tàbá ní ká wò ó ti tó bí ọdún mélòó sísìn. Ó jẹ́ ọdún 11 àtoṣù méjì 11 bá a ti ń sọ̀rọ̀ yìí 11 years and 2 months. tí mo ti ń ṣiṣẹ́ tí mò ń ṣe. Bàbá. Iṣẹ́ tá a bá nínú ilé ni kò ní hun wá tí ò sì fúngbà kankan hun wá nígbà kankan. Nígbà tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ yìí Náà. iṣẹ́ yìí Náà. ọmọ ọdún mélòó ni? Olóòtú ọ̀rọ̀ ńlá lẹ béèrè. Mo wà ní ọmọ 20 ọdún ó lé méjì ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìjà àfà. Ọmọ 20 ọdún ó lé ní méjì. Ni mo padà dé láti Ìlọrin sílùú ibi tá a wà yìí. Bàbá. Náà. Nígbà tẹ wá dé ńgbà náà. Náà. Ṣé inú yín dùn láti ṣiṣẹ́ àfà ni àbóhùn yẹn tó kọ́ àwọn iṣẹ́ mi bí àbí iṣẹ́ ọ̀pọ̀ àbí ibi tí báwo? Olóòtú ntẹ èèyàn bá mọ̀ tó dá ni lójú lèèyàn sọ fún èèyàn pé mo mọ̀ ó dá mi lójú. Àwọn òṣìṣẹ́ mi nínú ilé wa kò jẹ́ kí bàbá mi ó sọ fún mi pé kí n lọ kọ́ kápẹ́ńtà. Wọ́n sọ fún mi pé kí n lọ kọ́ bíríkìlà. Bàbá mi sọ fún mi pé iṣẹ́ àfáà yìí ló ṣe. Nígbà tó jẹ́ pé nǹkan ṣe ni Ọlọ́run yá gbà mí nílùú owó dé nǹkan ṣe táyé fi mọ̀ wọ́n nu. Ó lèmi náà ṣe wọn ní ìkọ́ṣẹ́ kankan. Iṣẹ́ tí mo kọ́ láti jíjẹ ayé mi ni iṣẹ́ àfáà yìí tí mo sì mọ̀ tó dá mi lójú. Tí ì sì ṣiṣẹ́ mi lẹ́yìn rẹ̀. Bàbá. Náà. Wọ́n fẹ́ kẹ́ bá ń fi ilé ìṣe ìbéèrè ẹyọ kan sí. Ìbéèrè ńlá ti ṣàṣekágbé olóòtú. Kó jẹ́ bí bónọ́ọ̀sì bàbá. Láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́ ń ṣe yìí láti bí 11 years and 2 months tẹ́ ti àkọ́kọ́ ní ìsìn. Ǹjẹ́ ẹ ti ní àwọn àdójúkọ yálà bóyá ẹ fẹ́ dáwọ́lé iṣẹ́ wọn abayín ẹ má ṣiṣẹ́ náà àbí ẹ ti dáwọ́lé iṣẹ́ kan rí tó yẹ pé ó fẹ́ rí bákan bákan lọ́wọ́ yín? Olóòtú gbogbo iṣẹ́ tí ò bá ládojúkọ kì í ṣe iṣẹ́ fa. Àdojúkọ pọ̀. Ẹ dákun bá ń dákọ̀ bíi méjì sí mẹ́ta. Olóòtú iṣẹ́ kan ń bẹ lọ́wọ́ mi tí mò ń ṣe lọ́wọ́ báyìí. Èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wọ aṣọ tí wọ́n ń pè ní jàlámíà dúdú wá bá mi pé iṣẹ́ tó fẹ́ ṣeun ìlú òyìnbó lẹni tí mò ń sọ yìí wà ó gbọ́dọ̀ ṣe é. Ṣùgbọ́n èmi jẹ́ kó yé wọn pé àáfàá ni mí. Ntí n bá tú wọ́n gbọ́dọ̀ bá mi tú ni. Olóòtú bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí níjẹta à ń bẹ níbi tá a ti ń dúpẹ́ fónítọ̀hún pé Ọlọ́run ṣe ń tí ń fẹ́ wọn. Wọ́n mọ̀ wá bá wa mo sọ fún wa mo nílẹ̀ Yorùbá la wà bó bá ṣiṣẹ́ wọn wà bá ọ. Wọ́n sọ fún ọ pé ẹran tá a dè ló fẹ́ tú. Ìwọ ni kò ní tí wọ́n fi ń pèèyàn tí fi ń jẹ lọ́wọ́. Ìwọ ni kò ní tán fi ń tú yàn lọ́wọ́. Ìwọ ni kò ní tán fi ń dé èèyàn. Àáfàá babaláwo oníṣègùn oníṣẹ̀ṣe tí ò bá ní tí wọ́n ń pè tí ń jẹ lọ́wọ́ kò tí ì já àáfàá. Ó dàbí mẹkáníìkì tí ò ní spanner tí ò ní tí ó fi tú mọ́tò ní tán bá pè é dákun ṣé yóò fi yìn rẹ̀ tú ni. Olóòtú. Bàbá. N ti ń jẹ́ ń bẹ. Ẹ tí wàá bá mi la àwọn ọ̀rọ̀ náà. Ẹ ti ń bá mi pẹ́ lẹ́kọ̀ọ̀rọ̀ bàbá. Lẹ́kọ̀ọ̀rọ̀ láyé. Bàbá èmi tẹ́ ẹ rí bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi máa ń fẹ́ kí èèyàn nà tán fún mi. Sọ̀rọ̀ mi yé yín bàbá. Mo ń gbọ́ yín. Ẹ kẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ní ìsìn. Ẹ ní pé ẹ ṣiṣẹ́ kan lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Pé Ọlọ́run dẹ̀ ti gbàkóso. Ọlọ́run ti gbàkóso. Ǹjẹ́ àwọn míì tó ti ṣẹlẹ̀ rí tó fẹ́ lágbára. Láìmọye olóòtú. Ọba Jákọ̀ máa ń sọ bíi 2 sí 3 mo fẹ́ mọ̀ nǹkan tẹ́ ẹ ti dojúkọ. Iṣẹ́ wa ò fún wa nígbà láàyè ká dárúkọ. Àwọn iṣẹ́ ẹni tó já sí pé a ṣe nǹkan ní kọ̀rọ̀ aṣọ ń ta. N tó dó bá dé ó ti dé náà nù. Ṣùgbọ́n àìmọye ẹni tí wọ́n doyún mọ́ nínú tó dọ́dọ̀ mi tí mo sọ fún pé mo fún ọ lóṣù 3 ó bí. Olóòtú kò póṣù 2 tó fi bí. Ẹ fún lóṣù 3 kò póṣù 2 tó fi bí. Bẹ́ẹ̀ ni nígbà tí mo mọ tó dé n tó dé nu mo sì pè kó wá tú àṣẹ tí n bá sì pa fún ni ó tẹ̀lé. Olóòtú ẹ jẹ́ ká tún ṣèyún láṣẹ wélé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé ẹ̀ ń tù yìí dájúdájú ẹ̀ lè wo stroke nìyẹn o bàbá. Olóòtú stroke dédé mú yàn. Kí lẹ mọ̀ ń pa rẹ̀? Ní tí mo mọ̀ ń pa stroke pọ̀ fa. Ẹlòmíì ó wà yóò já sí pé yóò kàn mọ́ lọ kódà mo rẹ́ni tí wọ́n gbé lọ́dọ̀ mi tó sọ pé àárín ọjà lòun wà tátẹ́gùn fi fẹ́ lòun.
atẹ́gùn ló sọ dẹni tó ní stroke. Atẹ́gùn ṣe máa ń fẹ́ lùyàn ṣe bá atẹ́gùn tó fẹ́ lù náà ló fẹ́ làwọn tí ń kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ló dé tí ò sọ wọ́n do ní stroke. Òtítọ́ ọ̀rọ̀ bàbá. ṣùgbọ́n ẹni tó mọ̀ ọ́ ni ẹjọ́ tu. n tá ń pè ní stroke àrùn àwọn àgbàlagbà ni tí wọ́n fi ń ṣèèyàn. ṣùgbọ́n ẹni tó bá mọ tán ń pè lágbà ó ní ó tu. Ẹni tó bá mọ tán ń pè lágbà ni ó tu. Olóòtú èmi a máa wò ó kódà ó já àìsàn tó pọ̀ lọ́dọ̀ mi tí mo máa ń wò tí wọ́n sì ń dúpẹ́ fọlọ́run. Ẹ tún sọ nǹkan mi. Tẹ́ bá lè wo stroke dájúdájú ó yẹ kẹ́ ẹ lè wo wèrè náà. Olóòtú èmi a máa jẹ́ni tí ń tẹ̀lé àsọtẹ́lẹ̀ àwọn bàbá mi. Àwa mọ tán fi ń wo wèrè tó dájú. Ṣùgbọ́n bàbá mi jẹ́ kó yé wa pé tó o bá ti ń wo wèrè lọ́pọ̀lọpọ̀ àti débi tí à ń lọ yóò fẹ́ máa lọ o. Ẹ gbọ́. Ibi téèyàn ń lọ bíi ti báwo kò yé mi o. Olóòtú mo tún ṣe yín náà láṣẹ wélé. Bàbá ẹ mọ̀ sí láṣẹ wélé. Àwọn àlejò ń bẹ lọ́fíìsì tí wọ́n ń retí mi. Bàbá èmi náà mọ̀ páwọn àlejò. N tẹ́ ẹ dálẹ̀ bàbá ẹ sọ kankan nísìnyí ẹ kàn fún mi ní pọ́ìntì lásán. Tẹ́ ẹ bá fún mi ní pọ́ìntì. Olóòtú wèrè kò déédéé wèrè. Ṣebí nǹkan kan ló kọlu wèrè tó fi wèrè. n tó kọlu wèrè ni ẹ béèrè kẹ́ sì sọ n tó kọlu wèrè kẹ́ sọ fún wọn pé kán tú kán sì tú ìní sọ jù bá ń lọ. A jẹ́ pé gbogbo wèrè tá à ń rí kò sí pé wèrè dédé wà. Wèrè òdòdó wà. Àwọn tó máa ń fa agbó tán ya wèrè ńkọ́. Ṣẹrẹ ni tó fagbó tó ya wèrè ṣègbó nógùn kan tó tì débi pé mọ́ lọ fagbó wọ́n ti mọ̀ pé ibi tí ó gbà ya wèrè mo yá mọ́ lọ fa tí ó sọ ọ́ di wèrè. Ẹni tó fa kílẹ̀ ń porúkọ gbogbo kólóòsì àbí kílẹ̀ ń kódà à ń pè kan ní Colorado. Gbogbo ẹni tó fa Colorado tó dédé ya wèrè wọn dédé sọ ọ́ di wèrè. Omijé ni ó fa ikùn wá sáyé. Bí mu yín ti gbẹ̀ yìí ọlọ́mọdé ẹrógun ẹkún béèyàn bá sunkún láàrin ìṣẹ́jú kan sí kejì nísìnyí yóò bẹ̀rẹ̀ sí ní lakun nímú. Ẹni tó fa Colorado dédé fà á wọ́n tì í lọ ọbẹ̀ ni wọ́n mọ̀ pé ní tí ó ba ayé rẹ̀ jẹ́ nu. Bàbá ẹ jẹ́ ká ayé ò ní mú wa. Àṣẹ bàbá ẹ jẹ́ ká Olóòtú ẹ jẹ́ àdáwé ilé bẹ́ẹ̀ mo fẹ́ yọ̀ǹda yín bàbá. Ẹ ṣeun. Ẹ jẹ́ yọ̀ǹda yín torí pé àkókò sì wà á sì tún wá sọ́dọ̀ yín kọ́dún tó dé. Èyí sì gbà yín láàyè. Mo sì ń bọ̀ bí kọ́dún tó dé. Torí ó yẹ kí n ti padà sí àwọn àgbègbè ọ̀dọ̀ mi. Ẹ ṣeun. Àmọ́ bàbá náà mo ti padà bọ̀. Ọlọ́run ó gbà ṣíṣe. Mo ń padà bọ̀. Yóò gbà. Bàbá mo gbádùn bẹ́ẹ̀ sì ń bà mí la àwọn ọ̀rọ̀ yìí torí pé nígbà tí tèmi gan tí mo gbọ́ nípa yín àwọn nǹkan tí mo gbọ́ dáadáa àwọn nǹkan tí mo dẹ̀ gbọ́ ó jẹ́ kó fi mí lọ́kàn balẹ̀ pé táwọn èèyàn mi bá dọ́dọ̀ yìí wọ́n á rí nǹkan tán wá. Láṣẹ tọlọ́run. Torí pé àwọn nǹkan tèmi gan ti fi ojú rí tẹ̀ ti dára lójú inú mi kọ́kọ́ dùn lọ́jọ́ náà. Ló fa tèmi kí n fẹ́ gbà kí gbogbo tẹ́ ń ṣe yìí mi fẹ́ gbà torí mo gbà pé iṣẹ́ mi ni ó polówó mi. Òtítọ́ lẹ sọ bàbá àmọ́ nǹkan tẹ́ dá lára lọ́jọ́ náà ó ti polówó yín lójú tèmi ó ti polongo yín lójú tèmi. Ọlọ́run ló dá lára. Bàbá mo fẹ́ kẹ́ bá ń ṣàdúrà fún gbogbo ojú tó ń wò wá kẹ́ bá ń ṣàdúrà fún àwọn èèyàn wa tó wà lókè òkun àmọ́ kẹ́ tó ṣàdúrà náà mo fẹ́ kẹ́ bá ń sọ ní èdè Ẹ̀gbá. Èdè Ẹ̀gbá mo fẹ́ kẹ́ bá ń ṣàdúrà. Lédè Ẹ̀gbá. Bẹ́ẹ̀ ni bàbá. Olóòtú wọn jẹ́ ń gbélé kò jẹ́ ń gbédè Ẹ̀gbá púpọ̀. Ẹ bá ń sọ díẹ̀ bí mo bá tẹ̀ ẹ bá ń sọ díẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ yèmí gbogbo ọmọ Ẹ̀gbá mo fàsìkò yìí sọ fún yín pé ayé ò ní gbari ọwọ́ wa dànù o. Àṣẹ bàbá. Wọ́n ní bá a ti rí ní òwí bẹ́ẹ̀ la wà bá a ti wí yóò rí bẹ́ẹ̀ o. Àṣẹ bàbá. Gbogbo ojú tí ń wò mí lónìí gbogbo ọ̀nà táyé gbà dè ọ́ ọ̀nà tó gbà rí tu sílẹ̀ àwọn tó la yóò fi hàn ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Àṣẹ bàbá àṣẹ. Olóòtú èmi àmọ́ wí kinní kan pé ìnàmọ́ amúrùú ìsá àràdà ṣe yá ń yakú làlàó kún fàyàkùn àṣẹ nu fa kún fàyàkùn mọ rí kó sì mọ rí bẹ́ẹ̀ ni mo fi ní gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ yìí tí ò bá ti débi mọ́ wí kó mọ rí bẹ́ẹ̀ kò tí ì ríṣẹ́ ṣe. Mo ń sọ fún ọ lénìí pé
bó o ti ń fẹ́ káyé rẹ̀ ó ní tẹ̀síwájú mò ń fi ọlá àṣẹ tí ń bẹ nínú àlùkùránì àtàlá àṣẹ tí ń bẹ nílùú Ẹ̀gbá tí wọ́n fi ń sọ pé à ń lọ sí Olúmọ gbogbo ẹ̀dá tó wà nínú ìṣòro lónìí ó gbà tú sílẹ̀ àṣẹ bàbá. ọ̀nà àbáyọ wà fún ọ àṣẹ. gbogbo ojú tí ń wò mí gbogbo ọ̀nà táyé ń gbà dè yín àwọn tó la yóò bá wa tú yín sílẹ̀ o àṣẹ bàbá. ọlọ́run ó jẹ́ ó rí bẹ́ẹ̀ àṣẹ. ọlọ́run ó jẹ́ ó ṣe bẹ́ẹ̀ innama amruhu iza arada shay'an yaqula lahu kun fayakun innama qawluna li shay'in iza aradna naqula lahu kun fayakun wa huwa yuhyi wa yumitu ó lóun lòun yòókù lára àlàyé ó lè rò páyé rẹ ti tán kò tí ì tán fún ọ tó bá lè gbìyànjú sórí ọ̀rọ̀ ayé rẹ wọ́n yùn mí tu ìsákọ̀dọ́ amúráfà iná mọ́ yakúlà làókùfà mò ń pa láṣẹ sínú ayé rẹ pé afẹ́fẹ́ tí ń fẹ́ lẹ́nu kó fẹ́ afẹ́rẹ́ rẹ kàn ọ́ àṣẹ bàbá. kó fafẹ́rẹ́ ẹ̀dùnmú kàn ọ́ àṣẹ bàbá. yóò rí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ láṣẹ tọlọ́run láṣẹ tọ àwọn tó láyé yóò sì rí bẹ́ẹ̀. àṣẹ. ẹ ṣé olóòtú. bàbá. náà kẹ́ ẹ̀ tó máa lọ. náà. mo fẹ́ ká wọ́n fi gbogbo àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ẹ dákun mo ní ìdí kámẹ́rà o mo ní ìdí láptọ̀pù bẹ́ẹ̀ sì ni nǹkan àrìnsẹ̀ oúnjẹ mi níyà torí pé ọ̀kadà tí mo fi máa ń gbé káàkiri táwọn èèyàn mọ̀ èmi kọ́ ni mo ní o ọ̀pọ̀ ọgbà tí ò bá tẹ̀ sí sí lọ́wọ́ mi lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ò bá tẹ̀ sí lọ́wọ́ mi tó jẹ́ pé ẹni tó ní ó fẹ́ lo nǹkan rẹ̀ ilé ni mo máa ń wà kì í jẹ́ kí n lè ṣe àwọn ìwádìí tó yẹ kí n ṣe kò sì jẹ́ kì í jẹ́ kí n lè rin àwọn ìrìn tó yẹ kí n rìn. bàbá olóòtú. bẹ́ẹ̀ kẹ́ ẹ bá mi gba àwọn èèyàn lámọ̀ràn pé kí wọ́n máa darapọ̀ mọ́ ètò wa yìí torí pé ẹni tí ò bá darapọ̀ mọ́ tó bá pọ̀ kàn wọ́n fídíò yìí lásán tí n bá padà wá kò lè mọ̀ o. olóòtú ẹ sọ̀rọ̀ kan nísìn ẹ ní nǹkan ìrìnsẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni bàbá. mo fi déédéé afẹ́rẹ́ tí ń fẹ́ lásìkò tá a wà yìí mo fi tọrọ gbogbo ojú tí ń wò wá tó ti ń wò ó pè mí náà ń wọ́nà àbáyọ ìwọ náà wọ́nà àbáyọ fẹ́ nìkan tó rí pé ó nídìí ọ̀nà àbáyọ tí wọ́n sì ní kápá lórí rẹ̀ ó rí pé ó ní ọ̀nà àbáyọ. olóòtú mò ń sọ pé nínú ojú tí wò wáyìí nínú ẹni tí ó sọ fún yín pé gba nǹkan ìrìnsẹ̀ tí ò ní ṣekú pa yín wọn ò rán sí yín nísìnyí. àṣẹ bàbá àṣẹ inú mi ó dùn bàbá àṣẹ o. olóòtú mo fàsìkò yìí rọ gbogbo ojú tí ń wò mí ṣe rí bẹ́ẹ̀ bá fẹ́ mọ gbádùn wa ẹ jẹ́ kí àwọn tí wọ́n wá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ kán rí nǹkan ìrìnsẹ̀ òun lẹ́ẹ̀ fi pè wọ́n pé ó yá bá ń lọ sọ́dọ̀ lágbájá wa lè mọ́ ráyè ṣùgbọ́n gbà tán bá ti ń dọ́dọ̀ tiwa tán bá sọ pé ẹni báyìí fẹ́ bá wa sọ̀rọ̀ á kọ́kọ́ pa gbogbo àwọn tá a ní lálejò tí á dá wọn lóhùn àǹfààní nǹkan ìrìnsẹ̀ tẹ́ béèrè nu o tó fi já sí pé gbogbo ojú tí ń wò wá mo rọ̀ yín nígbà tó lóòtú ó bá fi padà wá sọ́dọ̀ mi ẹ jẹ́ kí wọ́n tiẹ̀ sọ fún mi pé lágbájá ló ṣe nǹkan báyìí fáwọn kémi náà wá sọ fún wọn pé lágbájá in tó ń wà yóò ṣẹ́ kó tó péjọ́ méje lónìí. àṣẹ o bàbá olóòtú yóò sì rí bẹ́ẹ̀ ọlọ́run ó wọlé àwọn tí wọ́n láyé ọlọ́run ó wọlé elédùmarè tó kólé ayé láwọn tán láyé lé lọ́wọ́. àṣẹ o bàbá àṣẹ o. pẹ̀lú ògo lọ́dọ̀ tọ́lọ́ mo wá ń sọ pẹ̀lú àṣẹ tó gbé mi dúró ń bì wípé ẹnì kọ̀ọ̀kan wa à ní wówó tí o. ọdún tó kù tí ó parí ẹ̀mí wo ní parí pẹ̀lú ọdún ẹlòmíín wà tó já sí pé wọ́n fẹ̀jẹ̀ rẹ̀ wẹ ọdún yìí o. ṣùgbọ́n mi àtìrẹ tí ń gbọ́ mi àtẹ̀tí tí ń wò àtòtí tí ń gbọ́ mi àtòjú tí ń wò mí ò ní sí nínú ẹni tí wọ́n forúkọ rẹ̀ sílẹ̀ ẹni tí wọ́n fẹ̀jẹ̀ rẹ̀ wọ́dún. àṣẹ bàbá àṣẹ yóò ní bá a ṣe ń fẹ́ olóòtú. àṣẹ bàbá mo fẹ́ kẹ́ bá ń darúkọ yín fún ara lílẹ̀ kan sí. orúkọ tèmi ní Alfa Abdulrahman Aríkéúṣọlá ọlọ́ọ̀yá gbà mí ọmọ wọn nílùú Owódé Yewa tẹ́gbọ́n mi bàbá mi tí wọ́n ń jẹ́ Alhaji Maruf ọlọ́ọ̀yá gbà mí tán jẹ́ chief imam of Owódé Yewa pátápátá lọ́wọ́lọ́wọ́ báyìí ayé ò ní mú wa àgàjà ayé àní bọ́ sínú rẹ̀ láṣẹ Elédùmarè. Dasi kọsẹ̀ wo ìròyìn òdà fojú bá o orí iṣẹ́ ńlá fojú bá o iṣẹ́ ńlá ló ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwọ̀tàn rokoṣo kékeré kọ́lẹ̀ fàlọ́dàn òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya fídíò production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio
gbogbo ayé ló ń kó kìkì rẹ̀. iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ. renting of equipment like camera, lights and drone, makeup and social media productions available. kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ ránkoṣo. pẹ̀lú oríṣiríṣi fídíò kámẹ́rà with special different effects. Dapsy Concept Studio gbàngbàngbà la wà ní opposite Progress Academic School off Titilayo Sawmill Ọ̀rẹ́ Òdìgbòlókù Government Ondo State pé 08138470718 tàbí 08075581040. Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production, musical video shooting, powerful editing, film shooting, wedding shooting, wedding shooting.